nǹkan tó kàn ṣẹlẹ̀ mo ti ṣiṣẹ́ rí and ọ̀gá mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó trust me then wọ́n máa ń ta àwọn card bulk gbàtà àwọn recharge card ṣẹ̀ṣẹ̀ jáde wọ́n máa ń ta bulk sọ́jọ́ kan wà mo ta ọjà fún máa nǹkan gbà yẹn wọ́n máa ń ṣe Acer paper bí àwọn ní 50 naira yẹn ó sì wà ń gbà yẹn so mo wá ṣe mistake ta Acer 50 naira mo ṣe mistake ta Acer 500 naira ní 50 naira fún àfáà kan máa ń rajà lọ́wọ́ mi ọjà yẹn dẹ̀ pọ̀ díẹ̀ I don't know ìgbà tó dálẹ́ tí mò ń ṣe account ìrònú ṣàbá mi báwo ni mo fẹ́ ṣe ṣówó mi wà ní pé so my boss then ó pè mí ó ní Zainat má dára ẹ láàmú torí ò kí ń jí mi ní nǹkan mo mọ̀ pé ò kí ń jalè kọ́ tí ò sọnù ló ń wá ẹ̀ unfortunately I couldn't know what happened that day but ìgbà tó di ọjọ́ kejì fortunately àfáà yẹn tó wá ra ọjà yẹn ó wá padà wá ó ṣe báyìí lánàá ìwọ gan I was so happy so ọjọ́ yẹn mo wò kí image mi fẹ́ tarnish image tí mo ti ń bring látọjọ́ ìtọ́ pé ọ̀gá tí mo dẹ̀ ń bá ṣiṣẹ́ náà òun náà mọ̀ kí mi ń ṣèyàn bẹ́ẹ̀ so ìgbàgbọ́ mi shake lọ́jọ́ yẹn pé báwo ni mo ṣe fẹ́ ṣe but to God be the glory ẹni tí ó ṣe ọjà yẹn rà ó fúnra ara ẹ̀ wá so me have not encountered any such bí nǹkan kan ṣẹlẹ̀ wọ́n accuse me wrongly or something mi rò pé bẹ́ẹ̀ tí ì ṣẹlẹ̀ sí mi. orúkọ mi ni Zainat Adebayo àwọn olólùfẹ́ mi dẹ̀ mọ̀ mí sí WUZI Mama mo jẹ́ ọmọ bíbí Ìlọrin ní Kwara State so bàbá mi ni Adebayo Aremu Akewi yes wọ́n ṣiṣẹ́ ọ̀rọ̀ sísọ ní Nigerian Broadcasting Corporation lọ́dún náà yeah àwọn tó bá mọ àwọn bàbá mi wọ́n máa mọ̀ àwọn àgbàlagbà òṣèré yẹn lè ṣe é ṣe kí wọ́n mọ̀ wọ́n Adebayo Aremu Akewi so wọ́n ṣiṣẹ́ ọ̀rọ̀ sísọ ní NBC dáadáa wọ́n máa ń pa àlọ́ nígbà yẹn so tí bàbá mi bá fẹ́ pa àlọ́ nígbà yẹn àlọ́ alẹ́ bíi 7 gbogbo yẹn máa ń pa lọ́lọ́lọ́lọ́ so wọ́n máa dákẹ́ pé Adebayo ti fẹ́ kéwì ó ti fẹ́ ṣe gbá so Adebayo Aremu Akewi ni bàbá mi so I thought I got my inspiration from him too because my dad was also a story writer wọ́n máa ń kọ̀wé gan and ìwé wọn dẹ̀ máa ń wọ syllabus àwọn tertiary institutions wọ́n ń kàwé wọn secondary schools wọ́n ń kàwé wọn so my dad was an author rather so I thought I got my inspiration from him too so. ẹ ṣeun gan ma torí àsìkò ẹ sọ wọn kan lẹ́ẹ̀kan fún mi nígbà tí ẹ ń bọ̀ ẹ ní bàbá yín àwọn jẹ́ akéwì torí tí ìbá béèrè ọ̀pọ̀lọpọ̀ ohun èèyàn wọn á tún ní ká tún máa wá yín kẹ́ bá wa sọ̀rọ̀ esma ǹjẹ́ ẹ lè sọ fún wa torí pé gẹ́gẹ́ bẹ ṣe sọ́nsìn ẹ ní bàbá yẹn wọ́n ti late ǹjẹ́ ẹ kò lè sọ story díẹ̀ kí ló ṣẹlẹ̀. bàbá mi Adebayo Aremu Adebayo Salami Aremu torí wọ́n forúkọ jọ òṣèré ńlá kan. mo ì fẹ́ padà sórí ìṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́. wọ́n forúkọ jọ òṣèré ńlá kan Adebayo Salami Aremu lórúkọ bàbá tèmi náà because I could remember lọ́jọ́ tí bàbá mi jáde láyé ní University of Ilorin Teaching Hospital tó ní Adebayo Salami jáde àwọn èèyàn kọ́kọ́ rò pé orúkọ ẹni tó ń ṣe òṣèré ńlá yẹn ni but later àṣà orúkọ máa ń jọra eventually wọ́n mọ̀ kì í ṣe bàbá òṣèré yẹn ní ó kú pé bàbá tèmi ló kù in fact tí àwọn èèyàn bá rí mi ní industrial mania ṣé mo tan mọ́ àwọn Adebayo bàbá màá ní rárá Adebayo ọ̀tọ̀ọ̀tọ̀ ni but ẹbí náà ni wá torí pé kí ni coincidental nǹkan tó wà láàrin èmi àti àwọn òṣèré yìí ni pé ìlú kan náà la ti wá surname kan náà la tún jẹ́ so bàbá mi jẹ́ bí mo ṣe sọ síwájú bàbá mi jẹ́ akéwì wọ́n dẹ̀ máa ń kọ ìwé in fact ìwé tí wọ́n ti kọ ti pọ̀ kò lè ṣe àwọn ìwé pé lásán àwọn ìwé wọn wọ syllabus tí wọ́n ń kà ní tertiary institutions lára àwọn ìwé yẹn ni àdàbàwúrà ewì àdàbàwúrà àyọ̀ká aládìyẹ ìyanu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹkún ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé tí wọ́n bá jókòó báyìí láàrin àwọn àtàwọn bí bàbá mi ti kọ̀wé wọ́n ti kọ page méjì just what nǹkan tó ń rí ní environment wọ́n ti kọ page méjì so I think it's just a God-given talent pé wọ́n jẹ́ èèyàn tó máa ń kọ nǹkan gan he's a fast thinker he thinks and he writes so but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so far so that's why I said maybe it's in the blood so we thank God so far. gẹ́gẹ́ bí mo ṣe bèrè síwájú mo fẹ́ kẹ́ bá wa sọ méjì mẹ́ta kí ló ṣẹlẹ̀ gógógógógó báwo ni ọ̀rọ̀ ikú wọn ṣá torí bí ikú bá ń bọ̀ ikú á mú nǹkan kan dání ẹ má bínú pé mo tún fẹ́ dá yín pa. ààrẹ àgbà ni ọjọ́ tó. He died at the age of 70 something although kò sẹ́ni tó máa fẹ́ kí agbúgbò ẹ lọ but with a life well spent we thank God so far so we thank God for his life so wọ́n lọ nígbà tó yẹ kí àsìkò Ọlọ́run tó ni. ẹ ṣeun gan ma ẹ sàn kankan ẹ ní torí bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ sọ lẹ́ǹkan ẹ̀ tí ì bá béèrè
ẹni orúkọ yín ó súnmọ́ àgbà òṣèré kan ṣùgbọ́n látìgbà tẹ́yìn náà ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ǹjẹ́ ti ní encounter pẹ̀lú ẹni tó ṣe 7 doors ilẹ̀kùn méje ṣé ti pàdé lórí set? Mi tí ní àǹfààní láti jọ ṣiṣẹ́ pẹ̀lú wọn. Ẹ tí jọ ní àǹfààní. Despite pé àwọn èèyàn máa ń rò pé bóyá ẹbí wọn ni mí torí pé gbogbo orúkọ wọn tí mo gbèrú tí bàbá mi gbèrú àti pé ìlú kan náà tá ti jọ wá. So wọ́n mọ̀ pé Ìlọrin ni àwọn àgbà òṣèré, Ìlọrin lèmi, Adebayo náà ń jẹ́, Adebayo lèmi ń jẹ́, so but mi tí ní àǹfààní. Ṣùgbọ́n ó fi ń wù mí jù tí mo bá lè bá bọ̀dá mi Femi Adebayo tí mo bá lè bá wọn ṣiṣẹ́ pọ̀. In fact, it's one of my wish something like tó bá ní kí ni nǹkan tí mo wish fún àti bàbá wa tó jẹ́ pé bàbá mi àti bàbá yìí wọ́n gbé orúkọ kan náà. In fact, tá bá ní ká wo gan tí mo bá pàdé bàbá wa Femi Adebayo tí n bá láti júwe tí bàbá mi jẹ́ fún wọn ó ṣeé ṣe kó mọ̀ pé ọmọ wọn lèmi, ọmọ àwọn ni mí, ó ṣeé ṣe kó mọ̀ bàbá mi torí bàbá mi náà bá àwọn òṣèré ìṣe nígbà ayé wọn àwọn bí òṣèré bí Lérè Pàyímọ́ wọn lè sọ pé àwọn ò mọ bàbá mi tí n bá dárúkọ dáadáa pé ọmọ báyìí ni mí, ọmọ lágbájá báyìí ni mí, so ọmọ inú ilé lèmi náà, so ọmọ inú ọgbà, sorry rather, thank you, so ọmọ inú ọgbà lèmi náà, so kò bá wù mí púpọ̀ tí bọ́dà Fẹ́mi, ẹ̀gbọ́n mi Fẹ́mi àti bàbá mi Sàlámì bàbá lè dà mí mọ́ ọmọ tọ́, so I'm anticipating to work with them if God wishes. So ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì àgàgà yín tẹ́ jẹ́ obìnrin mo mọ̀ pé ní industry kò sí kí party má ṣẹlẹ̀ oníkálukú ló dẹ̀ fẹ́ràn fújì artist ǹjẹ́ ẹ lè sọ èèyàn tí ẹ kádùn nínú gbogbo àwọn ní tó ń kọ fújì rẹ̀? Actually gbogbo onífújì náà lèmi ń ṣe sí ṣùgbọ́n ẹni tí mo fi lè sọ pé ó jẹ́ ààyò mi ó ní Alhaji Wasiu Alabi Pasuma, mo nífẹ̀ẹ́ wọn púpọ̀. Alhaji Wasiu Alabi Pasuma. Yes. Ẹ ṣeun gọba. Ǹjẹ́ ẹ ti bá wọn pàdé tí ẹ jẹ́ kọ́ mọ̀ pé Alhaji èmi ò number 1 fan yín kan ni? Mi ò tí ì bá wọn pàdé bò tí wọ́n bá ṣe alábàápàdé fídíò yìí bó ṣe kàn ṣe alábàápàdé so mo ń fi avenue yìí sọ fún wọn pé olólùfẹ́ yín ni mí o, die hard fan ni mí o, Alhaji Wasiu Alabi Pasuma, so mo dẹ̀ mọ̀ pé bí ọjọ́ iwájú tí ọjọ́ bá ṣe ń lọ ó ṣeé ṣe ká ṣèpàdé lọ́jọ́ kan. Torí àkókò torí kò sákòókò mọ́ kí àwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ ẹ̀yin tí fámílì ọ̀gá ńlá ní ẹ bá mi kọrin kan nínú Alhaji Pasuma ibẹ̀ la máa fi mọ̀ bóyá Olúfimọ ní tẹwàá dọ́gbọ́n sọ pé Alhaji torí àti Olúfimọ àtọ̀gá ńlá ẹyọ kan ni wọ́n ní báyìí. Bẹ́ẹ̀ni mo ti sọ earlier pé gbogbo onífújì náà ni tèmi èmi ni tiwọn, so olólùfẹ́ ni gbogbo wọn jọ jẹ́ sí mi. Kò tí n bá ní kí n rántí orin ọ̀gá ńlá kan wọ́n ní àwọn tèmi wọ́n bọ̀ jẹ́ẹ̀tì o wọn ò róògùn ẹ̀ ṣe Ọlọ́run ṣáà ni ò gbà fún wọn èrò tó ń gbà ní káwa má ṣe dá mẹ́ òfo Ọlọ́run ṣáà ni ò fún wọn ṣe.